Africa Content TV. Adé àwọn tuntun lẹ́yìn ìtàbà ṣèwúta ṣe gbogbo fẹ́ ṣe gbé ọjọ́ yìí. Ẹ̀lẹ́ promo Pasuma lọ́yọ̀ọ́. Ẹ̀lẹ́ promo Òṣùpá lọ́yọ̀ọ́. Ẹ promo Malaga lọ́yọ̀ọ́. Ẹ promo Tatarẹ́rẹ́ Súlẹ̀ mọ́nà mi Àdìo lọ́yọ̀ọ́. Ìbàdàn yìí ẹ̀yin lẹ́tí ní rẹ̀ ní àdúgbò gbogbo lórí ló ń sá sábẹ́ta tó. Bàbá jẹjẹ pé ní bàbá torí Yéésù tó jájọ́ ní. Ọdún Báríkà ní òṣìṣẹ́ tó ẹ̀sìn tó. Gbogbo ọdún dáṣọ Ìbàdàn ìsílẹ̀ ọdúnpẹ́ bá a bá ka méjì méjì láyé olúgbọ́n ẹ̀sìn mo máa rìn ọdún wọn lé wọn. Bí wọ́n lù bá àríga làwọn wá bá a bá lọ ọdún fún dáṣọ. Òjì rẹ̀ ń tọ́ ọ̀rọ̀ rẹ̀ sí àdúgbò ní àkọlé bá ti di. Bọ́sẹ̀ bá lọ́wọ́ ló ń fa kò tá bá dá mi o. Àṣọ yìí ṣàmọ́dún bá bẹ́ẹ̀ máa ń ṣe ẹ̀ka wa ìgbà. Kàṣọ gbogbo ọmọ tá a sì rí dáàbò. Ọmọ ní wọn dánú bọ́lá sí o. Àṣọ yìí ṣàmọ́dún bá bẹ́ẹ̀ máa ṣe ẹ̀ka wa ìgbà. Àlọ́ aṣẹ́jú bá bójú o, wọn ò ní sàlọ̀ fẹ́ni tí ó fẹ́ràn mi. Torí bàbá bàbá kò ní lé bá àwọn kà fún wọn bàbá oníwà. Tọ́jú akíkan báyìí, pé ó dá láwa lè ní bá mi. Bá a tọ́jú dé lọ́wọ́ ti jinlẹ̀. Akíkan báyìí ó kí ẹ ẹ̀gbọ́n wa. Àwọn tó wà sí máa àgbà lọ́sẹ̀ sí o. Olúwa ti sọ́wọ́ dé, àwọn tó lọ sí mọ́ àwọn tó lọ sí mọ́ ọgbà lọ́sẹ̀ sí lágbọ́dámú. Pásítọ̀ tó lọ sí mọ́ ọgbà lọ́sẹ̀ sí o. Ọlọ́run ti sọ́wọ́ dé, àwọn tó lọ sí mọ́ àwọn tó lọ sí mọ́ ọgbà lọ́sẹ̀ sí lágbọ́dámú. Wọ́n ti lọ́ra bá pẹ̀lú ọ̀hún. Kọ́mọ rí bá pẹ̀lú dùnú o. Àwọn tó lọ sí mọ́ àwọn tó lọ sí mọ́ àlọ́sẹ̀ sí kábọ̀. Ẹ̀kú àbọ̀ yẹ. Lásìkò promotion fún àbọ̀ o. Tàbí ìkú àbọ̀. Lásìkò àbọ̀ fún àbọ̀. Lásìkò promotion fún àbọ̀. Tàbí ìkú àbọ̀. Gbogbo lórí kí ẹ fún àbọ̀. Gbogbo ní fújì kí ẹ fún àbọ̀. Gbogbo bọ̀ọ̀kúta kí ẹ fún àbọ̀. Pásọ̀ ẹ fún àbọ̀. Àwọn tó lọ sí mọ́ ọ̀gá lọ́sẹ̀ sí mọ́. Olúwa ti sọ́wọ́ dé, àwọn tó lọ sí mọ́. Àwọn tó lọ sí mọ́ ọ̀gá lọ́sẹ̀ sí mọ́.
ọba lọ́sẹ̀ sí dábọ̀ ẹ̀kú àbọ̀. Akẹ́kọ̀ọ́ mọ̀jọ̀ fún àbọ̀. Kàwé ìdí fún àbọ̀. Òwúrọ̀ fún àbọ̀. Làbáyíká aláwọ̀ làbáyí kọjá pé olúwa. Abẹ́mi lọ́sẹ̀ ìkàlà kàlàbáyí olúwa lọ́wọ́ ṣẹ̀yẹ. Àlìyá àbúdá ìwọlẹ̀ ọba kan. Pásítọ̀rì àlìyá àbúdá. Abẹ́mi wájú àkọ́kọ́ àgbóṣe. Lákàwà ní múlùú tó gbọ́ láti. Wọ́n ṣe rí kàlàkàlà báyìí, olórúkọ lọ́hùn ṣẹ̀rí yọ. Pásítọ̀rì àlìyá àbúdá. Tọ́líkì ìwọ̀n àlìyá mọ́tà. Lákàwà ní múlùú. Lọ́sẹ̀ rí kàlàkàlà báyìí, olórúkọ lọ́hùn ṣẹ̀rí yọ. Alájú ti àmìyù, Àbẹ̀bí ní bẹ́bí pọ́kì ẹ̀. Àbẹ̀bí aláàbá bàbá wa tó tó. Àbẹ̀bí ọmọ báyìí lákọ́lé tì. Lọ́dọ̀ kọ́ọ̀sì pọ́kì ẹ̀. Àwẹ̀lé alágbó, àwẹ̀lé oṣù àwẹ̀lé ń wọ́n wọ̀n pé o. Ẹ̀gbọ́n mi sí ìnáwó. Àwẹ̀lé alágbó, àwẹ̀lé. Ó jẹ́ ọgbọ́n mi sí mi rè. Ẹ̀wọ̀n tí mi nílò wọ́n sọ mi o. Àwẹ̀lé alágbó. Ẹ̀gbọ́n mi sí mi nílò wọ́n sọ mi o. Kọ́lá ní promotion gbogbo wọn ní ilé. Kọ́lá ní promotion gbogbo wọn ní ilé mú. Fútàsíkò Àjàní máa wọlé. Ọmọ bá níta tó máa sì dojú ọ̀rẹ́ mi. Àkọ́ni ìgbẹ̀jọ́ fún ìyàwó Tásíkò. Olólùwù káàárọ̀. Ènìyàn gbogbo àgọ̀dé kọ́ èsì títa tó olùkàwù. Àtòjì ní lórí. Àmúlòdé ní ètò ìyàkọ́ èsì ọ̀gá rẹ̀. Àdùnní gbòmọ̀. Ìyàwó Tásíkò olólùwù káàárọ̀ àdùnní yóò. Kò sírú ọdún wa Tásíkò. Àdùnní olórúkà. Àwọn Tásíkò fòpó sọ̀rọ̀ o. Ó ṣàdùnní mi lẹ́mí o. Ọlọ́wọlé máa wọlé ọkọ̀. Àdìbá olú ọmọ máa wọlé àbọ̀bọ̀. Àwọn àlàyé sábúrì. Ọlọ́mọ òwe náà o. Olọ́mọ mọ̀rẹ́ ni wọ́n